fẹ́ kẹ́ wo inten wo níwájú mi eléyìí ló ń pè ní mobile mechanic. Iṣẹ́ mobile mechanic òun ni pé ẹ bá wo truck tí wọ́n fix yẹn, táyà mọ́tò ni táyà truck ti lọ́lẹ̀, ó wá pé rub tires. Iṣẹ́ wo ni rub tires yìí ń ṣe nísìn? Òun ni pé ó wá bá truck yìí nísìn plate number kò ń ṣe ti UK gẹ́gẹ́ bí mo ti ṣe ń wò ó. Ṣẹ̀rẹ́ ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ opportunity ni ó máa jẹyọ nígbà tí ìran Yorùbá tí à ń tọrọ pé kí a ní country tiwa. Mo kí wa pé a kú oṣù tuntun, a dẹ̀ kú gbogbo ìgbà tí à ń jáde tí ẹ̀yin èèyàn wa ń bá wa gbọ́ program wa sétí. A kàn fi ń ṣe awareness ni. Inten wò yìí òun ni wọ́n ń pè ní, mò ń bọ̀ jẹ́ ń gbé ojú mi padà wá báyìí ọmọ òfin show ẹni tó ń kọjá kó má sí nínú fídíò mi. Èmi náà ni mo fẹ́ kí a máa rántí pé ṣe rí tá a bá gbéra ká tètè ṣe in tó jẹ́ ká ṣe ní kíákíá, ká kéde fáwọn èèyàn wa. Ìyà tó máa jẹ wá kò ń ṣèyàn kan ló máa jẹ. Ẹ̀yin náà wo mechanic tí ó ní mọ́tò yìí, self-employed ní bó ṣe wà yẹn. Ó ní iye tó máa san fún government gẹ́gẹ́ bí tax, àmọ́ in tó ń ṣe ó ń create iṣẹ́ fún rẹ̀, kò dẹ̀ jẹ́ bí nuisance. Driver tó wa mọ́tò yẹn òun ni arákùnrin, ẹni tó wa mọ́tò yẹn nìkan mo ti rí nínú ẹ̀. Ó wá pé àwọn tó máa wá bá fẹ́ táyà, àbọ̀rọ̀ mòye yín nísìn, wọ́n fẹ́ táyà yẹn lọ́wọ́lọ́wọ́. Gbogbo eléyìí náà la ṣe ń fi ṣe awareness fáwọn èèyàn wa pé ìran Yorùbá náà ó lè dá dúró kó dẹ̀ máa ṣe nǹkan dáadáa. But in tó ń jọ wá lójú ni pé bá ṣe ń pariwo ẹ̀, bá ṣe ń polongo ẹ̀, ṣe là ń rá àwọn tó ń takò. Kí ni wọ́n dẹ̀ ṣe ń takò ni pé wọ́n ò fẹ́ jẹ́ kí ìran yìí kó dá dúró, because mọ̀ pé tó bá dá dúró àlùbáríkà máa wà níbẹ̀. Mo kàn fẹ́ kí n fi hàn yín ni o. Koikimedia, bringing the world closer to your doorstep. Àníri jù bẹ́ẹ̀ lọ.